Hey, ara mi ò rírí mo rórí ológbò látẹ̀. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire. Sálàáfíà lẹ́yìn wà lẹ́gbẹ̀ẹ́ ẹbẹ̀. Ìwọ tó ń wò mí tó bá gbọ́ pé àwọn àfáà ilẹ̀ Yorùbá, àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, àwọn ọmọlẹ́yìn Kristẹni, wọ́n jọ jókòó papọ̀. Wọ́n láwọn sì pàdé àlàáfíà. Wọ́n láwọn sì pàdé láti mú òpin bá ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ojú wo wọn máa fi wò. Àkọ́kọ́ irú àwọn òun ó jókòó mẹ́. Then irú òdodo ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ. Sáwọn tó yẹ kí wọ́n ó jókòó ńbẹ̀ ni wọ́n jókòó. Tọ́pìkì tí wọ́n treat ṣe ló yẹ kán treat. Pàápàá jùlọ kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ta lẹ rò pé yóò gbọ́, ta lẹ rò pé yóò gbà, ta lẹ rò pé kò ní gbà. Síwájú gbogbo mo kọ́kọ́ kí gbogbo ọmọlẹ́yìn Kristẹni pátápátá tó rásìkò ọdún wọn láwa yìí. Mo kí wọn gan, ojú wa mọ̀ ọ́rọ́ dún. Lẹ́yìn wá gbà yẹn mo kí gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tèmi ò ní lanu bá wọn pè wọ́n láláṣìṣe láíláí, torí pé gbogbo ẹni tó bá ń pè ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ láláṣìṣe tàbí tí ń pè lóko míì tọ́lọ́run ò pé, àwọn yẹn kọ́ ló ń bá wí, Ọlọ́run ló ń bá wí. ń sọ pé Ọlọ́run ṣe mistake ni. Mo sọ́rí láti sọ bẹ́ẹ̀ ò fẹ́yìn tẹ́ ń sọ, torí mo mọ̀ pé ọ̀tọ̀ lójú tẹ́ fi wò ó. Kì í ṣe pé tí mo fẹ́ sọ ń sìn, kì í ṣe pé bóyá mo fẹ́ polongo ẹ̀sìn tó tako ẹ̀sìn mi. Everybody mọ̀ pé mùsùlùmí ni mí. Wọ́n sì mọ̀ pé Ọlọ́run ò ní yọ mí kúrò ńbẹ̀ láíláí. Ṣùgbọ́n mùsùlùmí tèmi yìí ṣe mùsùlùmí tó ṣe pé kí nígbà tí bá tó ba tẹnìkan jẹ́ Ọlọ́run ó tó pè mí mùsùlùmí. Mùsùlùmí lèmi, èmi yìí sáfà. Tọ́ mi yìí, mùsùlùmí lèmi, èmi yìí sáfà. Ìtọ́kàn mi ni kí n jọ́sìn fọ́lọ́run mi, kí n sì bẹ́ lọ́run tí n bá fẹ́. So tí n bá rí tí ó kù díẹ̀ káàtó, tọpọlọ mi bá darí síbẹ̀, màá sọ bọ́lọ́run bá ṣe darí mi. Torí kí n tó sọ̀rọ̀, màá béèrè fún ìtọ́sọ́nà Ọlọ́run, màá ṣe ìdènà sọ̀rọ̀ntẹ̀lẹ̀ mistake. Ọlọ́run ó sì tọ́ mi sọ́nà. So kò sẹ́dá kan tí ń bẹ láláṣìṣe láyé, àfi tó bá ṣe pé gbogbo tẹ́dá kan bá ń ṣe láyé tọ́lọ́run bá mọ̀ pa ẹ̀ lókù. Tàbí tẹ́dá kan bá wà láyé tẹ́ bá nígbàgbọ́ pé kì í sọ Ọlọ́run ló dá ẹ̀dá yẹn, kì í sọ Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀dá yẹn, pé ẹni tó dáwọ́ òun kọ́ ló dá òun tọ̀hún, tí òun ló lè pè láláṣìṣe. Mo wá fi kíkí yẹn, mo fi kí gbogbo ẹlẹ́sìn Islam pátápátá, àti mùsùlùmí, àti mùmínì, àti mùmínát, gbogbo wọn pátá ni mo kí. Ìgbà tí mo sọ̀rọ̀ tí mo rí fídíò yìí, mo ronú púpọ̀ lórí ẹ̀ gan, mo sì fẹ́ sọnù. Mo wá pera mi padà. Mo ṣe rí tipẹ́, kì í ṣe pé mo ṣe rí láàárọ̀ yìí. Mo wá jókòó bíi 2, 3, 4, 5 days. Mo wá ń ronú lórí ẹ̀. Ó wá ń tako làákàyè mi pé ọ̀rẹ́ kí lajá fẹ́ bẹ́kùn sí. Mo tún wá kọ́kọ́ gbé sínú làákàyè mi pé àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí, ṣé ká bú wọn ni àbí ká yìn wọ́n? Bó ti ẹ̀ yẹ kí wọ́n tó ṣe, àwọn kan ti ń bú wọn pé kò sí àjọṣepọ̀ kankan tí mùsùlùmí àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ jọ ṣe. Ìjẹ̀jẹ̀rẹ̀ kan oríṣẹ́ ìyàbọ̀ tó yà kẹlẹ́ ìgbẹ́ yìí, tí ẹ lọ sọ pàdé yẹ̀yẹ́ kẹlẹ́ ìgbẹ́ yìí, tó ní òun sojú àwọn mùsùlùmí bẹ́ẹ̀. Àlọ́yà tó ló pàdé àwọn ẹlẹ́sìn. Ọ̀sá àyè náà ká padà sí ọ pé àtìmọ́, alọ́ ẹ̀ríṣẹ́, alẹ́jọ jókòó bára wọn. Ìjọ ńlá tó ọlọ́ọ̀ bá ti gá ọjà lóko òun lọ́rùn ṣẹ́ dáhùn. Tó wà lọ́ọ́ lọ sójú tí òun nípa lọ sáde alágbè náà ní ọ́tẹ́lẹ̀. Ọ̀rọ̀ lọ fẹ́. Then irú àwọn tí wọ́n wà lápèjọ yìí tí wọ́n fi jọ jókòó sọ̀rọ̀ yìí, sáwọn lọ̀rọ̀ yẹn kàn. Tá a bá wá ní ká fojú láì fi wo gbogbo ìjókòó yìí, a condemn ẹ̀.
ẹni tó bá sì lára ajọ́ òun ọ̀gbọ́n èèyàn tó bú pọ̀ ó bú babẹ̀ ó bú yẹ ẹ̀ mọ́ ìdínú tá a fi gbọdọ̀ tírù mi ò fi gbọdọ̀ kọ̀ndẹ́mù ìjókòó yẹn torí gbogbo àwọn tán wà ń bẹ̀ àtẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni o àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni o àtẹlẹ́sìn mùsùlùmí ni o bàbá lọ́pọ̀ fún mi ń bẹ̀ ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ contribution tèmi lórí ìpàdé yẹn gbogbo ibi tí n bá wá ti ṣe mistake jọ̀ọ́ ọ̀gbẹ́ni sọ̀rọ̀ tó o bá fẹ́ pè mí lákìyèsí ìwọ náà ronú kọjá àbí tí mo ronú dé torí mo ọmọ fẹ́ kó jẹ́ pé ẹni ó bá gbọ́n jù mí lọ tó ní làákàyè jù mí lọ ni ó kọ́ mi lọ́gbọ́n sọ ẹni tí ó bá gbọ́n tó mi tó bá fẹ́ kọ́ mi lọ́gbọ́n yóò kàn dà mí lọ́gbọ́n dànù ni. síwájú gbogbo ó ṣeé ṣe ká má láǹfààní nínú fídíò yìí láti wo àwọn pàtó tí wọ́n ṣèpàdé lé lórí but irú àwọn wo ni wọ́n jókòó but kí ni wọ́n jókòó lé lórí kí ni topic ṣé wọ́n wà successful lórí ambition wọn so ìmọ̀ràn wo wá ní wọ́n ní fún wọn wàhálà tí mo ní ìdí lásán nù ẹjẹ́ àjọ wo fídíò yẹn náà. pásítọ̀ wa tí ọlọ́run fi agbára mẹ́tẹ̀ẹ̀ta lé lọ́wọ́ ọmọ wa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ rí i pé ẹ̀kọ́ tí ń fojú múmú hàn nígbà tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì aláwọ̀ àlàáfíà àwọn láti pín bàbá wa bó ní ká lọ àkọ́kọ́ lọ sílé Ifẹ̀ láàfin àwọn tá a kọ́kọ́ máa bá sọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ ń béèrè àwọn nǹkan tí ń dà lóru iná ni bàbá fẹ́ rí kábíyèsí káwọ́kọ́ lọ gba ẹsẹ̀ ìyá àdúrà kan Esther Abímbọ́lá ní rí kábíyèsí ọba lẹ́yìn wa pàfẹ́ wá ṣe ìpàdé àlàáfíà ká lọ bá Esther Abímbọ́lá sóun ló lórí orílẹ̀-èdè ni àbóun ló kúkú bí kábíyèsí ká mọ̀ pọ́dọ̀ wọn la fẹ́ gbà ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó ti ọkọ̀ bú mi tó tún sí mi lọ́kàn pé kí ló dé yóò dẹ̀ ti yé gbogbo wa nítorí pé ìyá ò ní àkàrà àtẹ̀kọ́ tó máa pín fún àwọn ìyẹn láàfin lè rí kábíyèsí alòdì sí bí a ti wá ń wà lọ́wọ́ àbọ̀ ni nọ́mbà wọn ti tẹ̀ mí lọ́wọ́ kò lè tó bá jẹ́ Ifẹ̀ náà lálò aníbi tá a lò láàfin asa ń pera wa lójoojúmọ́ àgbà yóò dalẹ̀ o wọ́n try lọ́pọ̀lọpọ̀ gan time to time wọ́n gbìyànjú ọmọ ẹ̀kọ́ lóòótọ́ ẹ wo ọmọdé tó bá ti sọ lẹ́nu ó ti sàpòyà pọ̀ ẹ bá mi pọ̀ wé mi ń pọ̀ o ẹjọ́ ẹ foríjì mi o a dúpẹ́ pé a fi àwọn àgbààgbà lé bàbá ti dàrú tán a lè rí nǹkan a lọ kó bá kálukú wọn àwa sì yọ̀ǹgì ọmọ ọjọ́ mélòó làwa kọlọ́n kó jẹ́ ẹ̀ka náà dàgbà náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àràbàgàn a ní a mú ìjókòó ìwá sí ìbí nígbà tó ń bá débi pé àmà ní máa bọ̀ gọ́vnà ọ́fíìsì lẹ́ ń sọ láì ní lẹ́tà wọ́n ti léwa jù tá a tẹ̀lé mọ́ tó máa ń ṣẹlẹ̀ ní wọn ní sí lẹ́tà kékeré ní kíákíá a tún ti ṣètò ẹ̀ ó ti tó wà lọ́wọ́ ní kí n fi lé tí àwọn bàbá wa Sheikh Akeugba Gold kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn ogun wọ́n jẹ́ni tí ń lépa àlàáfíà wọ́n dẹ̀ mọ́ rí agbádá kó àbùkù mọ́ra gan wọn kì í tẹ́ bá kàn án lábùkù ẹ̀ wọ́n fẹ́ yà pa mọ́ra báyìí láì jẹ́ bẹ́ẹ̀ ó ti dé stage kan mo sọ pé bàbá Akeugba Gold ibi tó ló kọ́lé kẹ́nìkan lè bàjẹ́ mọ́ fi wọ́n lẹ̀ wọ́n láwọn òsì lè pọ́n wà tó gbé àmì kan ẹgbẹ́ bá ti dé ẹ̀rọ àsinmi sínú ilé yín jẹ́jẹ́ ẹjẹ́ kan mọ̀ fọ́ tó bá yá yóò nítumọ̀ ìgbò tó yá àwọn ni wọ́n tún pè mí pé ẹ má jẹ́ àṣẹ bí alàgbà ẹ jẹ́ kán bú wa dáadáa iṣẹ́ tá a gbà nìyẹn àwa dúpẹ́ kọjú òní wáyé àwọn àkókò ìran yín sí gómìnà àwọn bàbá wa náà wọ́n á sọ̀rọ̀ àwọn fẹ́ àkókò ìran yín sí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ṣé orí ọ̀fẹ́ wà sí òfin wà sáṣẹ wà láti dá tó ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́ dúró. ó máa fa kí èèyàn máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orírun ìran rẹ̀ ká máa mú kó nínú crusade nínú evangelism eléyìí yóò túbọ̀ ràn wá lọ́wọ́ èyí jẹ́ kí ìkùnsínú kó máa. èmi ní bẹ́ẹ̀ mi ṣe wà mo ní ọ̀rẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi kan òní ẹ́dítọ̀ Guardian Ògúnṣọlá bàbá ẹ̀ kú ní
ìlú Ìbàdàn bí mo wà l'Amẹ́ríkà ní bàbá ọmọ fẹ́ kẹ́ ẹ wálé ó ti tún tó dẹ̀ ń bàbá òun kún dẹ̀ fẹ́ ká jọ wà ń bí bẹ́ẹ̀rì àyẹn kókó lè dá àti gbogbo wa ń ṣe. ṣe rí Mẹ́síkò dé ní kò tí ì pé. kò sí ẹ̀sìn tí kò sí ìbú rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. mo ka ti Islam dé level kan níbi ọdún mẹ́ta lèmi tí máa ń kà wọn kìíní yẹn pé ìbàjẹ́ yìí pọ̀ fa mo sápò ni mo wá kàn lu tàwọn Christian náà mo ní èyí ìbò àyà mo kàn lu tàwọn traditionalist lórí íńtánẹ́ẹ̀tì kan náà. Íńtánẹ́ẹ̀tì lè sùn tí ń dá gbogbo ẹ̀ lẹ̀. Orí ẹ̀ ní gbogbo àwọn tó ń dá wàhálà yìí lẹ̀ ló ń kálukú tí ń lọ píìkì tí ó píìkì. Mo dẹ̀ fẹ́ ká mọ kinní kan òbí mi sì máa ń sọ lásìkò wá sí mi. Tá a bá dàrú kọlẹ̀ kò possible kémi ò mú bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ yìí pé ẹ wo ilẹ̀ Yorùbá ti dàrú ẹja lọ Saudi ẹ̀yin Council for Islamic Preachers ẹja máa lọ Saudi ọmọ ìyá wa ni wọ́n Saudi ò ní gbà wá láyè ọmọ ìyá ẹ̀sìn ni wá àìsàn ọmọ ìyá àlù kì í ṣèlú tiwa Ọlọ́run ò ṣe mistake láti dá wa síbí. Ìwọ ló dá gbogbo wa àti Muslim àti traditionalist àti Christian àlọ́lọ́run mi ta pé ìwọ náà ni gbogbo wa ìwọ náà ni gbogbo wa ń jà sí lọ́rùn ìwọ náà ni gbogbo wa là ń tara sí lọ́rùn ìfẹ́ tí gbogbo wa náà ní sí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni la fi ń tara sí ẹ lọ́nà nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ àfikàn ṣoṣo rẹ bí Ọlọ́run jẹ́ kí àlàáfíà ó jọba ní ilẹ̀ Yorùbá torí ìjókòó yìí kì í ṣe tọ̀yọ́ state nìkan ó máa padà kan state mi o bet ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá láti jókòó yìí ibi t'Awólọ́wọ̀ ti ṣèjọba láti jókòó yìí ibi tí ń jẹ́ seat of power ilẹ̀ Yorùbá láti jókòó yìí àfikàn ṣoṣo rẹ bí Olúwa má jẹ́ ká rí ogun ẹ̀sìn fi àlàáfíà sí àárín wa pé jókòó yìí pé ká lè da ẹ̀sìn pọ̀ kó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bó làlàáfíà ó sì jọba gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká fi fẹ́ràn ara wa Olúwa fìfẹ́ sáàrin wa jẹ́ ká láṣeyọrí àwọn tí wọ́n jẹ́ èèyàn líle láàrin wa tí wọ́n náà ti jẹ ní túláàsì tí wọ́n dá wàhálà sílẹ̀ Olúwa bá bọ̀ wọ́n ní sùúrù bá mi lànà àwọn kan rọ́nà jẹ̀mí ká má bàa dà wá rú mọ́ wàlà hàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim. Olódùmarè ó bá mi wọlé àná. Ẹ̀yà ti bẹ̀rẹ̀ pàdé náà, ìgbẹ́lẹ́wọ̀ wà gbà. ìbáwà lápàlà Bẹ́ẹ̀ àti láti orí máa ń láti orí nìyẹn wọn tí ìlà àwọn ti lè yọ. kékeré ti wá ní. Bàbá wa àràbà mo dúpẹ́ lọ́wọ́ yín á dára fún wa bàbá akéwàgbé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin àfà mo wí bí àsàlámù aláìkùm mo kí bàbá wa sí àbọ̀ orúkọ yìí o kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá wa tá a wá bá àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀ tiẹ̀ ti kọ́kọ́ tiẹ̀ ti yanjú níbi tiẹ̀ ti kọ́kọ́ lọ mú ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin gan ni mẹ́ta lọ́kàn náà bọ́dẹ̀ mọ̀ yí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ọ́fíìsì náà lè máa tún máa ṣe lẹ́rìn wà lórí mídíà tó mú èmi àti bàbá Akéwàgbé mọ́ra wa lórí ọ̀rọ̀ wá sí wọn ni àwọn bàbá wa tán jókòó yìí báwọ̀ bá tó á mọ̀ wọn mọ́ àjẹ́ pé ọmọ àlè gidi mọ́ràbúláyà ni kọ́lọ́mọ sí alọ́mọ àlè nípa ọ̀rọ̀ tí wọ́n làá fi dìde ọ̀rọ̀ wọn làwọn ayé àlọ́dá nígbà táwọn ṣe tíátà à ń ṣe eré àwàdà káàkiri agbólóhùn ọ̀rọ̀ wọn là máa fi ń ṣẹlẹ̀ wọn sọ pé ẹlẹ́yìí ló mọ́ọ̀gùn òsì ní mọ̀ pé à ń jí nǹkan mú. alhamdulillahi rabbil alamin adúpẹ́ fọlọ́ mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tẹ́ ní àníyàn dáadáa lórí ìjókòó yẹn tí pé èròǹgbà yín ó papọ̀ mọ́ t'Ọlọ́run kì í ṣe pé ẹ wá jókòó níjókòó pé kí n lè rí nǹkan post sórí péèjì mi kì í ṣe pé ẹ wá jókòó níjókòó wípé
kí wọ́n ó sá lè mọ̀ páwa là ń ṣe. Kì í ṣe pé ẹ bá àníyàn wá pé tó tí n bá ṣe connect mọ́ bàbá Ẹlẹ́bùúbọn, tí n bá connect mọ́ Akéwùgbà Gold, tí n bá connect mọ́ bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ àti whatever àwọn tó wà ńbẹ̀, bàbá Àràbà àǹkò, tí n bá wà pẹ̀lú gbogbo wọn ní tiẹ̀ mọ jàǹfààní àwọn nǹkan kan jẹ́ l'opportunity láti rí wọn. Mo kọ́kọ́ kí ẹ̀yin. Mo wá kí gbogbo ẹ̀yin tí ó yẹ kẹ́ ẹ wà ńbẹ̀ tẹ́ ẹ̀ sí ńbẹ̀ tẹ́ ẹ̀ wá tí ìbọn sórí social media kẹ́ ẹ máa condemn tí wọ́n ń sọ yìí. Mo tún wá kí ẹ̀yin tẹ́ ẹ padà jáde tẹ́ ẹ condemn tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n tá a bá ní káwọn èèyàn máa dìbò lónìí lórí social media pé àwọn wọn condemn tí wọ́n ṣe yìí, àwọn wo lẹ́mọ̀ tí bò wọ́n pọ̀ jù. Mùsùlùmí ni. Àdúpẹ́. Ọlọ́run tó dáyé òun ló mọ ìdí tó fi dá ayé. Ọlọ́run tó kó wa dà sáyé òun ló mọ ìdí tó fi kó gbogbo wa dà sáyé o. Ọlọ́run ló mú ètò bó ṣe ṣe ayé àti bó ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bí oko àfáà kan bẹ̀ Ọlọ́run ló mọ ẹrú ẹ̀. Ṣé rí ìrìn àjò tẹ́rìn yìí Ọlọ́run ní ṣe ló kú ìrìn àjò, Ọlọ́run ọba yín ṣe ní alààyè. Èmi ò takò ó sì dùn mọ́ mi púpọ̀. Ṣùgbọ́n ìwòye mi àti pálákìyèsí mi nǹkan méjì mo kọ́kọ́ rò pé yẹ kó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀. Àkọ́kọ́ ni pé àwọn kan yẹ kí wọ́n wà lórí ìjókòó yìí tí wọn ò sí ńbẹ̀. Ó ṣeé ṣe kó wá jẹ́ pé nínú gbìyànjú yín ẹ ti gbìyànjú bí kí wọ́n wà ńbẹ̀ tí wọn ò sí ńbẹ̀. Torí pé àwọn ẹ̀dá kan wà láyé tó ṣe pé one way traffic ni àwọn ìgbà double. Àárín kan bẹ tó yẹ kí èèyàn gba double, àárín kan sì bẹ tó yẹ kí èèyàn gba one way, tó yẹ kí èèyàn gbé ọ̀nà kan mi mọ̀ mo ìfẹ́ pùtẹ̀ tó pé ọ̀nà kan róòdù kan ló gbọ́dọ̀ máa gbà lọ. Jẹ́ ọmọ gbé agbájọ́ kì í ṣe ní àgàbàgebè. Ṣùgbọ́n àwọn ibì kan bẹ tó ṣe pé tó o bá gbà tó yẹ kó o gba túlẹ̀ tó o bá gbà wọ́n á sọ fún ẹ pé ẹni tó kọ́ ẹ lọ́gbọ́n ò fagọ̀ kún. So tẹ́ni tó gbọ́n tó kọ́yàn lọ́gbọ́n tí ò bá dẹ̀ fagọ̀ kún, àwọn tó gbọ́n jù ẹ lọ àtàwọn tó gọ̀ jù àpọ́ndùn làwọn tó gbọ́n jù ẹ lọ, àwọn tó gọ̀ jù ẹ lọ wọ́n á fagọ̀ wọn, wọ́n á fi da ọgbọ́n rẹ nù. Tó o bá ríra rẹ nírìí pé wọ́n nìkan ìlọgbọ́n jù tàbí pé tí wọ́n nìkan bá ṣe in the best. Ibi tẹ́mi ọba ti ní sòdodo ọ̀rẹ́ mi ewúlẹ̀ ẹjọ́ kò mẹ́. Tó bá dẹ́ ẹ lójú wípé yes ètè mi gbé lọ́wọ́ fat ni kò sí tó ní kán pè é sáwùjọ kó o má lọ. Ìyẹn ò mí ìpò lọ bá wọn ṣẹ̀sìn wọn lọ sọ tinú ẹ̀ ó dáa kò dáa, ṣùgbọ́n wọn náà ronú ro ahọ́n tó fẹ́ fi sọ̀rọ̀ torí pé kì í ṣe pé wọ́n pè yín pé àwọn náà sì sọ nínú ọ̀rọ̀ wọn pé àjọṣepọ̀ yìí ó kì í ṣe pé ká fi jọ ṣẹ̀sìn pọ̀. I thank God Alhaji Taofeek Akeugba Gold sọ wọ́n ní tí ilẹ̀ Yorùbá tá a bá jàjà ìsìn títí tó bá dàrú tógun bá dé àwọn ò lè kó lọ Saudi àtàwọn ẹbí àwọn wọn ò ní í gba àwọn nítorí ọmọ ìyá ìsìn làwọn àwọn èso ọmọ ìyá àlù. Confidence tá a jọ ní nílẹ̀ Yorùbá ó ṣeé ṣe ká mọ̀ ní nílẹ̀ Gẹ̀ẹ́sì, ó ṣeé ṣe ká mọ̀ ní nílẹ̀ ilẹ̀ kílókọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ Saudi Arabia. Ṣùgbọ́n bó ni wàhálà yìí ti ń bọ̀ ibẹ̀ ló ti yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ẹ má bínú ẹ̀yin bàbá mi ojú òní tí yẹn ní dàgbà yá mo kọ́kọ́ kí yín gan ẹ kúṣẹ́ tó ní mọ̀ pé ń tẹ̀sí kọ̀ rọrùn láti ṣe wàhálà kọ̀ rọrùn. Alhaji Taofeek Akeugba Gold ló ti mọ títí òun ti gbọ́. Inú mi wá dùn pé bàbá pásítọ̀ tó ń sọ̀rọ̀ wọ́n kúkú kí wọ́n débẹ̀ wọ́n ní arágbádá kábùkù sí. Kì í ṣe pé mo láàfáà Taofeek dáa ju gbogbo èèyàn lọ o ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n mo mọ̀ wípé láti ṣàṣíwájú tàbí láti tún nǹkan ṣe wàhálà kọ̀ rọrùn. Ṣùgbọ́n gbogbo yejú tí ń jà àfà tẹ́ ẹ pè síbi ìjókòó yìí Alhaji Taofeek Akeugba Gold ṣáwọn ni crisis inú ilẹ̀ Yorùbá ṣáwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ tẹ́yìn bá lẹ̀ ṣẹ́tù pẹ̀lú àwọn bàbá yìí ṣé àwọn tí wọ́n tẹ̀rò wípé àwọn gangan ni fìtínà ṣé wọ́n ń bẹ́nu ìjókòó yìí. Bàbá Ẹlẹ́bùúbọn, bàbá Àràbà,
inú mi ti ẹ̀rù pé bàbá àràbá wà mẹ́ ṣùgbọ́n ṣé gbogbo categories àwọn ẹlẹ́sìn ìṣẹ̀báyé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n ń dá wàhálà alẹ́ lórí social media ṣé gbogbo wọn náà wà ní ìjókòó yìí ti kìrìsìtẹ́nì ò tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń dá wàhálà alẹ́ ńbẹ̀ iná abẹ́lẹ̀ ni wọ́n máa ń dá wọ́n máa ń lo afẹ́ní òní ǹjẹ́ gbogbo orú wọn náà orí social media lógún ti bẹ̀rẹ̀ àwọn tán wá kó ná ogun yìí lórí social media ṣé gbogbo wọn wà ní ìjókòó ǹjẹ́ tí gbogbo yín bá wá túká ń bì ǹjẹ́ nu yín ọ̀kà wọn tẹ́ ẹ bá délé ǹjẹ́ agbára yín kà wọ́n ǹjẹ́ ẹ lè pòrò wọn dáhùn ni mo ṣe ló yẹ kí kálukú kọ́kọ́ tún lé ẹ̀sìn náà kó tó di pé irú àpéjọ yìí wáyé àpéjọ yìí mi ìfẹ́ kó jẹ́ ranù ni o torí mo mọ̀ pé yóò ná yín ní wàhálà ó ná yín lóògùn ó ná yín ní stress torí bàbá yẹn ròyìn wọn nígbà tán dé Ọọ̀ni ààfin kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ wọ́n sọ tójú àwọn rí bákan náà nígbà tó tún di pé wọ́n tún wá miss láti rí gọ́vnà Ọ̀yọ́ state àtàwọn nǹkan kọ̀ọ̀kan àtàwọn ìrìn àjò kọ̀ọ̀kan àwọn ilé ìtàn lè sọ àtàwọn ilé ìtàn lè sọ lẹ́kùn tó di pé gbogbo wọn wá wára wọn rí torí mọ̀ pé kò sọ̀rọ̀ orí fóònù iná fi rí jókòó ìgbẹ́jọ iná fi rí gbé kalẹ̀ tí wọ́n fi jókòó sọ. ìjókòó yìí Malam Yusuf Akadibo sí ń bẹ̀ ìsọpọ̀ ní ń dà lóru o ṣùgbọ́n wọ́n ń bẹ nínú ẹni tó yẹ kó wà ń bẹ̀ torí pé ọ̀rọ̀ wọn ń bẹ nínú tẹ́lẹ̀sìn mí ń fèsì ilé tí ń dá wàhálà alẹ́ nínú ẹlẹ́lẹ́ẹ̀kejì ń bẹ̀ Mufti Ìwó ó yẹ kí wọ́n wà ń bí ìjókòó yìí gbogbo ọ̀nà èmi mọ̀ pé wọn ò ní wá ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ wọ́ wọn débẹ̀ ó yẹ kẹ́ ẹ jọ fi ẹ̀sìn àlàáfíà tẹ́ ẹ pẹ́ tá a pẹ́ sí ti wá ká fi bá wọn sọ̀rọ̀ then topic tẹ́ ẹ fẹ́ treat yìí mi rò pé Ọlọ́run lè bínú sí astagfirullah mi rò wípé Ọlọ́run lè bínú sí torí pé nínú ìtàn àná Muhammad tá a sọ pé à ń tẹ̀lé sallallahu alayhi wa sallam àríbi tí ànábì tó ti ran kèfèrí lẹ́rù àríbi tí ànábì tó ti ṣoore fún kèfèrí a lè mọ́ ti gbọ́tàn tàbí kéwú débi tí ànábì àti kèfèrí ti jọ ṣèpàdé pọ̀ ṣùgbọ́n ìdílé tí ànábì Ibrahim alayhi salatu wa salam tó ti jáde ìdílé kèfèrí ni ó sì bá wọn ṣe ń bẹ̀ ẹ̀sìn ni ó bá wọn ṣe àwa ò lè tú àyà fún yín o a sì ní Kùránì tá a tù fún yín ṣùgbọ́n tá ẹ bá fẹ́ kí nǹkan dà ẹ mọ àwọn tẹ́ ẹ lè sọ ẹ sì mọ bí tẹ́ ẹ lè tú ìwé yìí dé tó bá ṣe pé lákàn ti ṣètò àlàáfíà bẹ́ẹ̀ ro ti gbogbo nǹkan ó yẹ kẹ́ ẹ ro ti rú wa yìí tí ò ní dùn mọ́ táwọn kan bá ń jáde tẹ́yìn bá sọ̀rọ̀ tí wọ́n bá wá fẹ́ fèsì lé ọ̀rọ̀ yín tí wọ́n wá mọ useless àná Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n mọ useless gbogbo mùsùlùmí generally ó yẹ kẹ́ ẹ ro tẹ́yọ kan pé kò ní tí àwa kan lọ́rùn. ọ̀rẹ́ wa ta lọ́lọ́run ó yẹ kó wà ń bẹ̀. Akéde Oòduà ó yẹ kó wà ń bẹ̀. Àkànbí Ọlọ́ba ó yẹ kó wà ń bẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì mọ̀ pé kálukú ó ti níṣẹ́ tí ó ṣe lórí àwọn pípù yìí lábẹ́nú kó tó di pé wọ́n wá gbìyànjú irú pàdé yìí. Torí pé kéegun ó wọlé kájá ọmọ gbò kì í ṣe gbogbo ara ajá ló lè gbà. Ọ̀tọ̀ làwọn tí ń dá wàhálà alẹ̀ ọ̀tọ̀ làwọn tí ń fetí gbéyàwó ọ̀rọ̀. Possibility wà kó sì jẹ́ pé bí ara arú wá ṣe ń kọ àbùkù tẹ́ ẹ fi ń kan Islam ìní ara arú wọn náà ń kọ tí wọ́n fi ń sọ tí wọ́n ń sọ jáde. Ó ti sọ̀rọ̀ láìpẹ́ yìí náà Tákéde Oòduà dá mi lóhùn. Ṣùgbọ́n gbogbo Tákéde Oòduà sọ fún mi wàhálà mi rí bí àbùkù. Ìròrí òun papọ̀ ìtí máa dùn èmi nù tó o bá fẹ́ correct èèyàn rorí rẹ kó o tó sọ pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ yìí sógbọ́n jù mí lọ sójú mi lọ lọ́jọ́ orí sẹ́gbẹ̀ẹ́ mi ni ẹ kàn jáde gbà ẹ kàn máa useless anybody it's not good idea kò dáa kì í ṣe idea tó dáa it's not good idea. Akéde Oòduà bá mi sọ̀rọ̀ nítorí sọ yé mi so ó pè mí lákìyèsí ó dẹ̀ jẹ́ kí n mọ ibi tóun ronú lọ ń tòun
bí àwọn ṣe wá ronú lọ yẹn kí n wá ti sọ pé wọ́n ti dọ̀tá mi tàbí bí mi ṣe sọ ohun tí mo sọ yẹn kán sọ fún mi pé mo ti dọ̀tá àwọn ṣé mo bí tèmi àti wọn ó ti pàdé lọ́la èmi àti wọn lè jọ pàdé lọ́la kò sí nǹkan tí ó lè mi ìwójú rí ẹnìkan o ojú rí Ọlọ́run nìkan lèmi máa wá o mi ì dẹ̀ ń bẹ̀rù ẹnìkan Ọlọ́run bá nìkan ni mò ń bẹ̀rù tí n bá ti ṣàṣìṣe ìní bẹ̀rù ìjọba kọ́lọ́mọ dáràn bọ̀ mí lọ́rùn talkless ẹ̀dá ìgbẹ́ mi so kò dẹ̀ sí àtóbi mọ́sẹ̀ bá wí kí n kọ́ pé yàn lákèsí bí ròrí tí wọ́n ṣe lọ nìyẹn bí tèmi ṣe lọ lèmi ṣe sọ yẹn ní tí wọ́n sọ yẹn kò pé kí n padà lórí ní tèmi dúró lé lórí ní tèmi náà bá sọ kò pé káwọn náà padà lórí ní tí wọ́n bá dúró lé lórí kálukú máa mú tiẹ̀ ni àjọ ń pera wa lákèsí ni ṣùgbọ́n mi rò pé wọ́n bọ́jà rí pé bàbá Àjàmbàdàn kò ní dáa fún yín kò ní dáa fún ìdílé yín ẹ̀sìn tẹ́ lẹ́ǹsì wọ́n tún kírẹ́dìtì mi gan ni pé mo tún proof pé tó ẹ̀sìn Islam ni mi kò sì sí ní tó lè yẹ mi kúrò ńbẹ̀ àwọn náà sì ní kò sí ní tó lè dágbà wọn wọnú Islam simple nígbà tí yóò mú jà lọ́wọ́ ok mo fọ̀rọ̀ Solomon mo fi ṣe ọba Solomon mo fi mú àpèjúwe wá wọ́n yìí gẹ́sì ẹ̀ bá ń ṣe ronú lọ́nu ṣé wọ́n mọ́rẹ́ wọ́n lù mí ni àbí kí lẹ expect pé kó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ṣó gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ pátápátá tó mọ social media lò tó ń dúró sórí social media 247 ó dẹ̀ mélòó tí bàbá ẹlẹ́bù mọ́ lọ sórí social media ṣó gbogbo orú wọn pátá ìlò yẹ̀kẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí kó tó di pé rújókòó ìwáyé wọ́n wá pè wọ́n kó wọ́n wá fún kálukú ní orientation kí ìjọ ẹ̀sìn kálukú kọ́kọ́ lọ bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ a mọ̀ pé concept tí Malam Yusuf Adépọ̀jù ń treat ní Bible and Quran but ọ̀nà míì wà tán lè máa gbégbà tí ó bí àlàáfíà tí ò ní mọ̀ bá kìrìsìtẹ́nì nínú jẹ́ wàláì Malam Yusuf kan ní ó bá kìrìsìtẹ́nì o ànábì ò rí hàn parun àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kì í ṣe mùsùlùmí tí ń bẹ lóde ìsìn ni ó pa wọn run tọ́lá ànábì gan ò rí hàn parun kì í sì ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí ń bẹ ní ìsìn ni ó pa kìrìsìtẹ́nì run tàbí kìrìsìtẹ́nì kan ni ó pa ẹ̀sìn mùsùlùmí run ẹ forget sí tọ́lọ́hun lè ṣe o àmọ́ tọ́lọ́hun lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ tí gbogbo wa jọ mọ̀ tí wọ́n máa ń pe mùsùlùmí lẹ́rú Allah ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ Allah ni wọ́n mọ̀ ẹ lè gbọ́ kí mùsùlùmí kan lanu àfi mùsùlùmí tí wọ́n bá ti ṣiṣẹ́ orí fún yóò bu Elédùmarè àti sọ tẹ́nìkan ti drop comment pé ìyàtọ̀ wà ń bẹ Allah àti Elédùmarè kí ni ń jẹ́ Elédùmarè kí ni ń jẹ́ Allah I thank God ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni wọ́n ń gbàdúrà tó yẹ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn pé tó Ọlọ́run sọ àjùjọ náà lọ Ọlọ́run bá a ṣe wọ́n mọ̀ pé Ọlọ́run wà èdè tá a fi ń pè èdè Allah ni wọn ò fẹ́ gbọ́ torí wọ́n mọ̀ pé èdè Lárúbáwá ni that's the problem ibi tí wàhálà ìsìn ti sì ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nù tó ti dàrú mọ́ wa lójú torí pé mo nígbàgbọ́ pé tó bá ṣe pé ọmọ ilẹ̀ Yorùbá lànà Muhammad ó ṣeé ṣe kí wàhálà ilẹ̀ Yorùbá ọmọ tó báyìí tó bá yẹ pé ọmọ Ísírẹ́lì ní lànà bí Muhammad tó yẹ pé ìran kìrìsìtẹ́nì ló bí ó ṣeé ṣe kí wàhálà ìsìn ọmọ tó báyìí tàbí tó bá ṣe wípé Jésù Kristi tá à ń sọ yìí tó bá yẹ pé ọmọ ilẹ̀ Yorùbá ni tàbí tó bá yẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ máa sọ nípa àwọn yìí Odùduwà ni o kìnnìkan ni o Ṣàngó ni o Ifá ni o Jésù Kristi ni o ànábì Muhammad ni o tó ṣe pé kọ́ńtírì ẹyọ kan péré ni wọ́n ti provide gbogbo wọn sáwà sọ pé Ọlọ́run ṣe mistake ni ìwọ ló ń ṣe mistake Ọlọ́run ò ṣe mistake bọ́lọ́run ó ṣe dà ló ti dáhùn tọ́lọ́run ó ṣe ló ti ṣeun ó kù sọ́wọ́ kálukú kọ́lọ́run kọ́ wa wọ́n ṣe I thank God èmi ò tí ì gbọ́ pé ẹnìkan lọ ọ̀run wọn bò rí ọwọ́ amúròyìn bọ̀ pé wàláhì ẹ̀sìn tọ́lọ́run fọ́ sí jù rè ń tá àjọ ká ń tá àjọ gbọ́ ń tá àjọ mọ̀ ibi tí wọ́n jọ bí a sí àti ń tá àjọ ń ṣe ìní kálukú mọ̀ ìlú sì gbé dání kí ló wá dé. èmi kàn rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ lórí social media ẹ ronú pé gbogbo àwọn bàbá ẹ̀ àwọn kọ́nà bí yín ṣùgbọ́n wọ́n tó bàbá yín ẹni tó bá dẹ̀ tó bàbá ẹni wọ́n ní bíbí ọba tẹ̀ tí ọba wọ́ ẹni abáwájú tó bá bá ṣe fún ni ẹ wo àkókò àtìgbà tí wọ́n filẹ̀ ẹ má wo pé mo kórìíra àfáàtà òfìkẹ́ akéwùgbà gold ẹ má wo pé mo kórìíra bàbá àràbà ẹ má wo pé mo kórìíra bàbá ẹlẹ́bùbọn
ẹ má wò pé mo kórìíra bàbá pásítọ̀ tó wà láàrin wọn yìí ní ìmúrúkọ wọn, ẹ má wo ìkórìíra tiwọn, ẹ wo ọjọ́ orí gbogbo wọn, tó o bá dàgbà o ò lè ju gbogbo wọn yìí lọ. Ẹ bẹ̀rù Ọlọ́run, kí lẹ fẹ́ gbanu ogun, àsọtán àsọjù lẹ́dẹ̀ fi ń ba gbogbo ẹ̀ jẹ́. Mo sì ti sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan, mo lórin ní ṣáájú ọ̀tẹ̀, gbogbo àwọn orin burúkú tájọ máa ń kọ ìní tí ń dá wàhálà alẹ̀. Mo ti pòwe kan rí tó ní í ṣe pẹ̀lẹ́sù, ọ̀rẹ́ mi tó jẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe tó wà l'Ógbómọ̀ṣọ́ dẹ̀ pè mí, àjàmádàn òwúrọ̀ báyìí tẹ̀ sọ, mo dẹ̀ ṣe correction lórí kí n tèmi àti mo dẹ̀ ṣe nígbà tí ò ní pa mí tó dẹ̀ sọ, ó pè mí lákìíyèsí ni. I thank God, gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ igi ìsèpá fi ń wára wọ̀, Ọlọ́run ti ṣe tí ó ṣe fún àlùbáríkà lókù ká sì jẹ́ dalẹ̀, káwọn ọmọ wa jèrè ká kó mẹ́ta kí wọ́n mọ̀ sọ̀rọ̀ bá a bá kú lọ́la nísìnyí, gbogbo fídíò táwọn èèyàn gbọ́ ẹ̀ ni wọ́n padà gbọ́, òun sì máa rìpósì ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Nígbà tálájí Oríyọmí wà bí ó wà ní ìsẹ̀ ìwú gbogbo tí wọ́n lọ hú, nígbà tálájí Muyideen kú wo gbogbo fídíò tí wọ́n lọ hú jáde ni, àti ibi tó ti ṣe mistake àti ibi tí ò ti ṣe mistake àti ibi tó ti ṣe tọ́dà, ṣé gbogbo wọn ò mọ̀ lọ. Ní mò ń fi sọ fún ẹ pé gbogbo tó bá ń ṣe ní ìsìn ọ̀nkọ́ tán lẹ̀ ní àwọn èèyàn ọ̀kà, wọ́n kà díẹ̀ lójú ẹ̀, wọ́n kà yòókù tó bá kú tán, gbogbo táwọn náà ń ṣe wọ́n bọ̀ àkà. So ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ má da iṣẹ́ àwọn bàbá yìí nù, èmi bẹ̀ yín, èmi rọ̀ yín ni, ẹni tó ṣe bẹ̀ àtẹ́ aníkísàn wọ́ pa, ẹni tí ò ṣe bẹ̀ rárá ńkọ́. Ṣé gbogbo aláwa ṣe tẹ̀lé yín níjọ́ tẹ́ tí wá ń sọ yìí náà, tẹ́ tí ń gbégbá sápò gbégbá sépè gbáwo sépè, ó dẹ̀ mélòó tí gbogbo àjòkò tá a tẹ̀lé yín, ó dẹ̀ mélòó àwọn tẹ́ kórìíra yìí tẹ́lẹ̀ ní bá wọn ṣe, àwọn tẹ́ ní ẹ̀ ní jọ ṣàjọṣepọ̀ yìí, Ọlọ́run jọ dá wa sílé ayé ni o. Tẹ́ bá fẹ́ báyàn bá fa wàhálà, Ọlọ́run ló yẹ kẹ́ ẹ bá fa wàhálà, tọ́lọ́ Ọlọ́run ló dá wọn pípò yìí, torí dọ́kàn yìí ni pé kẹ́ ẹ mọ́ àwọn ṣẹ̀sìn wọn, kẹ́ ẹ mọ́ ṣàyọjú ràn. Then nísìnyí tó bá yẹ pé mùsùlùmí ẹgbẹ́ yín lẹ bá ń bá wí, àwọn mùsùlùmí tí ń ṣàyọjú ràn lọ́dọ̀ wọn, àwọn mùsùlùmí tí ń gbẹ́bọ lóru gbẹ́bọ lọ́sàn, tí wọn mé tí wọn ó sì ń ṣaṣẹ́ wẹ́ẹ̀sì, tó bá yẹ pé àwọn lẹ dá handle wà láì tàlẹ́ sọ́lẹ̀ láwa ẹ̀kọ́ sẹ́ni kankan tí yóò bá yín fà. Tí bá fẹ́ jọ́ sàkálà kó já sàkálà, bá fẹ́ jó sòkòlò ó so kó ilé ló gbé àbòkò ní méjèèjì, àbòsí ti bẹ̀rẹ̀ nù, tó lóṣèlú bá dúró lórí fẹ́ǹsì wọn pa ni. Tó bá fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí. Ṣùgbọ́n bí tí wàhálà tí máa ń ṣẹlẹ̀ bọ̀, orin, àwọn orin ọ̀tẹ̀, àwọn orin búkú, àwọn orin ijó tí mo jó ijó àdúrà ni, bàbá mọ́jẹ ń sọ̀dí wúkẹ̀ níwájú Ifá kí n lọ kàn pẹ̀lú Ifá, bí ọba ti wọ̀ ọ́ ni ọ sọ̀dí wúkẹ̀, kò nídìí kó o fi Ifá sí. Ó nídìí láti fi Ifá sí. Kùránì ní máa kà lórí gbogbo ohun tí mo fẹ́, ìwé mímọ́ tó ju Báíbù lọ, ó nídìí ẹ̀. Ó nídìí ẹ̀ tó bá nígbàgbọ́ nínú Ìnjílà tó dẹ̀ nígbàgbọ́ nínú Kùránì, kò nídìí kó ṣe máa gbé wọn sórí ìmọ̀ ara wọn, àsọjù ọ̀rọ̀ ni tẹ́lẹ̀. Tí bàbá ṣe máa sọ pé mi òun èsè gbé ọmọ òun, kí ni ta ni ò ti mọ̀, kí ni gbogbo yẹn, kò sí nǹkan tó fẹ́ gbà nù gbogbo yẹn, ó nídìí ẹ̀. Ó nídìí ẹ̀, òfin gbé ọ̀tẹ̀ wá ni. Ẹ̀sìn òsì Mọ́kà, bí mo rówó Mọ́kà mo lè lọ, máa sọ ṣàkìṣẹ́jìká o máa sásọ lè di wọlé sọgbọ́n nǹkan. Irú ẹ̀dá Ọlọ́run kan tí ń jẹ́ ta ni Ọlọ́run. Gbogbo orúkọ báwọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nìyẹn, ìbẹ̀rẹ̀ wàhálà ni. Ta ni Ọlọ́run, ó kọ tó nítumọ̀ ni. Mi ò ní much láti sọ lórí ọ̀rọ̀ yìí, bí ṣe ń rí lọ́kàn mi mi ò lè sọ bẹ́ẹ̀, torí tí n bá sọ bẹ́ẹ̀ ó yẹ ṣe kí n tó sàsọbàjẹ́. Ṣùgbọ́n mo rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tá a jọ mọ́ra wa, tá a jọ ná orí social media yìí, tá a jọ ń fèsì sọ̀rọ̀, tá a tó jọ fèsì sí èyí tí mo sọ yìí, jèbúrẹ́ ẹ ṣe sùúrù. Ara ń tà ń sọ ni mo sọ ní ìsìn, ẹ jèbúrẹ́. Most of people believe pé ìdí awo ni, iye ò bá dẹ̀ ni. Ẹ dákun dábọ̀ ẹ fi yèdénú, ẹ mọ́ bínú, simple. Sọ ti mí ìgbé mi ò ṣe mùsùlùmí mọ́. Àbí táwùsọ ọba sọ̀rọ̀ kò ní sọ dúwálà yá nkúrí. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí ọ̀fẹ́ yìí bá wà ẹ̀yin mùsùlùmí ẹ padà lé ẹ lọ tún lé yín ṣe ẹ lọ tún lé wa ṣe ẹ jẹ́ á tún lé wa ṣe ẹ jẹ́ á tún lé wa ṣe ẹyọ kan tí kì í jẹ́dùn ọkàn fún mi ni pé tá a bá ní kálukú ọlọ́ tún lé ẹ̀ ṣe ó dàbí ìgbà tá a ní kó máa sùpà ó máa jẹ pọ́n bá bẹ́ẹ̀ ni gbogbo wa mọ̀ pé tá a bá ní kẹ́lẹ́pọ̀ máa jẹ pọ́n bá bẹ́ẹ̀ ó máa sùpà ní ọkọ̀ yìí ó ṣeé ṣe kí àwọn ẹlẹ́sìn àbáláyé kí wọ́n rí ilé wọn tó ó difficult ó máa difficult díẹ̀ fún mùsùlùmí ó sì máa difficult fún kristẹni láti rí ilé wọn tó nítorí ẹ̀ka kọ́kọ́ lọ tó torí tá a bá lọ tó tá a sì ń fa wàhálà lórí pé aláìṣẹ̀gbẹ́ wọn ní sẹ́ aláàjì wọn lọ ní sẹ́ alálàṣìṣe ni wọ́n sẹ́ àníkẹ́nìkan ni wọ́n sẹ́ ìrégbè wọ́tọ́ ọ̀ máa ń sè. torí nǹkan ẹyọ kan ni o ilé mi ṣe ń sọ̀rọ̀ o torí ẹnu àbùkù tí wọ́n fi ń kan Islam kò sí ní tá a fẹ́ gbà ní wàhálà inú mi dùn bí mo fi bí bàbá àràbà ṣe wà ń bẹ̀ ká ní bàbá àràbà ṣe wà ń bẹ̀ kí mufti ìwé náà mufti wò káwọn náà wà ń bẹ̀ torí bàbá àràbà àwọn náà wà nú ẹ̀dá tí ń ná orí social media dẹ́nà síwájú ni wọ́n ẹ jẹ́ kí n kó pọ̀ generally gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti wà ń bí ìpàdé yìí tẹ́ láǹfààní àti wà ń bí ìjókòó yìí ẹ ti dẹni táyọ̀ mọ̀ sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ẹ ti di ẹni táyọ̀ mọ̀ sọ ìhùwàsí ẹ̀ ẹ ti di ẹni táyọ̀ mọ̀ sọ ìṣesí ẹ̀ ọ̀rọ̀ peace tẹ́ wá jókòó sọ ní ẹ jẹ́ ọmọ tẹnu yín jáde kódà gbogbo ìgbà tí wọ́n bá fàbùkù kàn yín ẹ̀yin náà ẹ máa jẹ́ arágbádá kábùkù sí. ẹ má jẹ́ ó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa fèsì sí torí Yorùbá ní gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ ló lésì àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ òmùgọ̀ lọ́lọ́gbọ́n máa ń fèsì sí gbogbo yíjú ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ pátá ẹ jẹ́ bàbá fún wa ẹ jẹ́ kára rí kọ́ ṣe rere kọ́ lára àjókòó yìí ibi tá a dẹ̀ ti rí kọ́ iná lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá ń sọ sórí social media ibi tá a ti rí kọ́ lọ́pọ̀lọpọ̀ tá a bá ń gbọ́ lẹ́nu yín lórí social media bẹ́yìn gbogbo ìtẹ́ ẹ bá dẹ̀ ti fẹ́nu sọ tẹ́lẹ̀ tá a bá ti jókòó tí ilé mi fífẹ́ ṣe live kí n máa sọ̀rọ̀ lórí live ní kì í ṣe màá record nítorí màá playback màá wo ohun tí mo sọ èwo ló kù díẹ̀ káàtó ń bẹ̀ màá yọ dànù torí pé tá a bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burú Ọlọ́run níjà ṣe tí ó gbé adọ́gba ẹ̀wọ̀n Ọlọ́run níjà ṣe tí ó gbé adélé ẹjọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kó mi àlàáfíà lẹ Yorùbá ó tòrò sí nǹkan tá a fẹ́ gbà nù jàgídíjàgan bọ́ọ̀dù ọ̀bá dùnkù sọmọ tálíkà tí ó ròde ẹ̀mú gbogbo ẹ̀yin tẹ́jọ́ wá wá ń di wàhálà yìí ẹ mọye jú yín ẹ lọ rí ṣàtúnṣe ìjókòó yìí ìjókòó ìpìlẹ̀ peace ni kì í ṣe pé òun ni ó mú peace wá ìpìlẹ̀ rẹ̀ òun ni ẹ jẹ́ kálukú padà lé ẹ jẹ́ kí gbogbo mùsùlùmí ó pera wọn jọ láwọn olórí láwọn níjọ kan jogun omi kí kálukú fèsì religion ẹ̀ kí kálukú ṣàtúnṣe lórí religion ẹ̀ ni mo fi bá tiẹ̀ gbóhùn wọn mọ́ nísìn àfáàsáì dìsítù mo fi kírẹ́dìtì wọn tẹ́lẹ̀ nígbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n máa ń pe àwọn àfáà tí wọ́n mọ̀ dọ́gbọ́n pè wọ́n lórí prógráàmù àwọn àfáà tí wọ́n ń lu jìbìtì tí wọ́n ń ṣe 419 tí wọ́n ń dankun mí gbọ́ mọ̀ tí wọ́n gbé dání mi against aspect yẹn ṣùgbọ́n gbà tó di pé mọ́ gbé gbásápè mọ́ gbé àwòsépè mọ́ pinná ní wọ́n ti sọ ní físà Canada yẹn ń pè ló ti rí bákan lójú mi tó gbogbo yín pátá Ọlọ́run kọ́ yín máa ṣe o jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi tún bẹ̀ yín ni o àwọn tó kù tó yẹ kájọ fi jà fúnlẹ̀ Yorùbá pọ̀ gan-an torí pé ipò tílẹ̀ Yorùbá wà yìí ipò tó ṣe díẹ̀ ni k'Ọlọ́run ṣàánú wa kó kún wa ṣùgbọ́n tí ó bá sì fẹ́ bá la fẹ́ ṣe ìfẹ́ tèmi ni kó wà kì í sì fẹ́ pé kájọ ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ní yìí ẹ̀ kàn ń fẹ̀sìn bojú ni ọ̀tọ̀ ní ẹ̀sìn lẹ́yìn ṣe lábẹ́nú ẹ̀ ń fẹ̀sìn bojú ni ẹ̀ ń ṣẹ̀sìn lábẹ́nú jísọ bẹ́ẹ̀ rí inú ọ̀rọ̀ mi jẹ́ nìkan lọ kọ́mẹ́ǹtì gbóhùn mọ èmi mo mọ ibi tèmi ti ń ṣáájú orí rẹ̀ burú ibo mo ti ń ṣáájú tí n bá ṣáájú kọ́ mọ́ jẹ fún mi ṣé jẹ́ ń jẹ́ tẹ́lẹ̀ kò sí kankan tí ó jẹ́ mi ò ṣe kì í jẹ́ ẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ nínú pé kò èyí wọn èyí jẹ́ àdúrà mi dẹ̀ ń gbà kí wàá lókun kí mo fẹ́ mọ wági
mi against àjò kò papọ̀ mẹ́sìn àjò kò papọ̀ mẹ́sìn tí ọba wa yí ẹ pé àjò ò papọ̀ mẹ́sìn ọ̀nà torí pé ọ̀nà tẹ́ ń gbé àjò gbà ẹ fi ń tako ẹ̀sìn torí pé ẹ̀sìn tiẹ̀ tó gbé dání ó ní irú àjò tó gbọ́dọ̀ ṣe ó láwọn kan tó máa ṣe tó máa jẹ́ haram ó láwọn kan tó máa ṣe tó máa jẹ́ halal àáfàá kan pè wá lákìyèsí ni màá fi kásẹ̀ ọ̀rọ̀ mi ńlẹ̀ ẹ jẹ́ àjọ wo àáfàá yìí kádẹ́jọ gbọ́ nǹkan tó sọ sínú wáàsí ẹ̀. rẹ̀ ń rọbí kò wá sí nítòsí láti lè sáìnì wípé wọ́n fẹ́ ṣe operation fún ó wá ní kóun ó lọ bẹ̀. òun wá fẹ́ kúrò ń bẹ̀ ibi tóun wá wà òun wà lọ́dọ̀ bàbá kan bàbá òun sì ní babaláwo ni. bàbá yẹn wá ní ibo ló ń sá lọ. ó ní ẹnìkan tí ń pè òun yẹn wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó rẹ̀ tí ò rọmọ bí. òun wá fẹ́ lọ sáìn bàbá yẹn ní kò rọmọ bí kẹ. bàbá yẹn wá mú òun lọ sẹ́yìn kùlé. ó wá já ewé mẹ́ta kan ó wá tì í bọnú ara wọn. ó wá ṣa ìgbé adìẹ ó wá dà á sínú ewé òun. ó wá ní tó bá dí ọ̀dọ̀ ọmọbìnrin òun tí ń rọbí lọ́wọ́ òun. ó ní kó wá gbé ewé yẹn síbi ojú ibi tọ́mọ ó gbà jáde kó máa wá ṣe bí ìgbà téèyàn bá ń pe ẹran. òun wá dé hospital òun bá wọn nọ́ọ̀sì òun ní kẹ́nìkan fọgbọ́n tàn wọn nọ́ọ̀sì lọ. bóun ṣe wò pé kóun tiẹ̀ bá lò ju 10 seconds lọ òun bá sáyé gbé síbi ibi tọ́mọ ń gbà jáde àti ọmọ àti bí ẹ̀jẹ̀ rẹ̀ bá òun ní gbogbo aṣọ ni. àwọn nọ́ọ̀sì tí wọ́n ti fẹ́ lọ palẹ̀ mọ́ operation ló bá rí pé àtọmọ àti bí ti wálé. ìyá tó ní hospital wa ní báwo ló ti ṣe. èmi náà mọ bàbá kan ló kọ́ mi o mú mi dọ́dọ̀ bàbá náà. ó wá ní ìyá tá à ń sọ yìí irú patient bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ẹ ti gba operation bẹ́ẹ̀ more than 400 ló ti fi gbọ́ ọmọ jáde lábẹ́ babaláwo òun iná ni ó wà bàjẹ́ náà. ẹni tó wá bá Musa lórí ìdúró wípé Fìràhùn náà fẹ́ pa ọ́ máa sá lọ ṣé mùsùlùmí ni lọ́jọ́ náà ni àbí kìrìsìtẹ́nì àbí babaláwo nítorí pé ó sọ fún ànábì ọlọ́run pé wọ́n fẹ́ pa ọ́ lọ́lọ́run fi ní ìwọ náà ó dẹni àlùjànnà. lọ tú ẹ̀mí ara ẹ̀ ṣeun tó pè ní ṣìfà ulfuad làwa mójútó ń bí.